àmọ́ tí mo fẹ́ mẹ́nu lélẹ̀ ní kíá òun náà ni ta ni alágbára. Ta ni alágbára? La ilaha illallah. Ẹ pariwo ọlọ́run. Alágbára mẹ́ta ló wà, ọ̀lẹ mẹ́ta sì ló wà. Ẹ̀yin èèyàn wa, ẹ wo Lateef Adédìméjì bí ó ṣe ń give Ramadan lecture ní annual Ramadan lecture Ọ̀gá Bello. Ẹ̀yin èèyàn wa, jẹ́ ẹ máa gbádùn Ramadan lecture Lateef Adédìméjì báyìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí tí ó ní láti sọ ní Ramadan lecture yìí. Alágbára àkọ́kọ́ Qawiyyul Hams, òun ni alágbára àná. Qawiyyul Yawmin, alágbára òní ń bẹ. Qawiyyul Gad, alágbára ọ̀la ń bẹ. Ọwọ́ alágbára àná, alágbára àná, àwọn tó bí wa sáyé alágbára ni wọn, ọ̀lẹ ni wá nígbà yẹn. Gbà tó bí wa sáyé tán, gbogbo ohun tá a fẹ́ dà, gbogbo ohun tá a fẹ́ jẹ́ kò sẹ́yìn wọn. Alágbára lé nìyẹn, ìwọ ọ̀gá aṣẹ́, ìwọ lálágbára lé nìyẹn. Gbogbo ọmọ tí ń bẹ lábẹ́ rẹ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́, àwọn lọ́lẹ́ òní. Bóòlù tí wọ́n ń lọ́gbára rẹ lé wọn lórí, bóòlù tí ń tọ́ ọ sí, ṣó ń tó wọn kọ́lá rẹ lè dáa ni àbọ̀ ń tọ́ wọn pé ń tó bá wọn ẹ̀ kó dà. Ọ̀la náà ni àwọn ọ̀la rẹ̀ tóun náà bá di nǹkan tán tó bẹ̀rẹ̀ sí lọ́mọ ìkọ́ṣẹ́ lọ bí rẹ̀. Àwọn tó máa wà lábẹ́ òun náà wọ́n á dọ̀lẹ̀, àwọn ọ̀la títí ẹ̀ náà tún nìyí. Bí ó ti mọ lọ́nà, bí ó ti mọ lọ́nà, bí ó ti mọ lọ́nà. Gbogbo ìtọ́nà bá wá fún ẹ lókìkí, lọ́lá, lọ́rọ̀, agbára ni wọn. Bí o ṣe fẹ́ lò lórí àwọn ọ̀lẹ tó wà ní sàkání rẹ̀. Tó o bá lò dáadáa lórí àwọn ọ̀lẹ tó wà ní sàkání, àwọn ọ̀lẹ tó ń bẹ sàkání ẹ̀ làwọn tí ò tó ẹ náà. Torí àlè tó gbà, gbogbo wọn ò lè rí bàtà fún ẹ lásìkò náà. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Lateef Adédìméjì tí ó sọ ní inú àwẹ̀ Ramadan ní Ramadan lecture Ọ̀gá Bello tí ó jẹ́ ọ̀gá rẹ̀. Ẹ̀yin èèyàn wa, kí lẹ lérò nípa fọ́nrán tí ẹ ṣẹ̀ wò tán yìí? Nǹkan tí ẹ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí inú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí. A kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. A kò ní rí jù báyìí lọ. Ire lójú wa ó máa rí. Ó dìgbà.